Gbajúgbajà òṣèré ilé wa tó máa ń talẹ̀ taṣọ àti góòlù ní Lizzy Anjorin ti jáde láti sọ òkò ọ̀rọ̀ sí òṣèré ẹgbẹ́ rẹ̀ Ìyábọ̀ Òjó tí ọmọ rẹ̀ ṣe ìgbéyàwó ní ọjọ́ 17 oṣù kẹrin ọdún yìí látàrí bó ṣe jẹ́ kí ọkùnrin tó ń fẹ́ lọ́wọ́ báyìí ìyẹn gbajúmọ̀ promoter tí àwọn èèyàn máa ń pè ní Polo wá síbi ìgbéyàwó yìí. Lizzy ní èèwọ̀ ni kí ọkùnrin tó ti bá ìyá ìyàwó ní ìbálòpọ̀ wà ní ìkàlẹ̀ lọ́jọ́ ìyàwó ọmọ rẹ̀. Ó ní ohun ìríra ni pẹ̀lú. Lizzy Anjorin sọ eléyìí nígbà tí ó ń fèsì sí fídíò ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Tosin Silfadam níbi tí ó ti sọ pé Lizzy Anjorin ti sọ ṣáájú pé bàbá ọmọ Ìyábọ̀ Òjó kò ní wá síbi ìgbéyàwó náà tó sì jẹ́ nǹkan ìtìjú ńlá fún Lizzy Anjorin bí bàbá ọmọ náà ṣe wá síbi ìgbéyàwó náà tí ó sì jókòó gẹ́gẹ́ bí bàbá ìyàwó tí Lizzy sì ń sọ pé irọ́ pátápátá ni ohun tí ọmọkùnrin yìí sọ pé òun ò fi ìgbà kankan sọ pé bàbá ọmọ náà kò ní wà ní ìkàlẹ̀ lọ́jọ́ ìgbéyàwó rẹ̀. Lẹ́yìn tó sọ eléyìí ló tún tẹ̀síwájú láti bu ẹnu àtẹ́ lu àwọn nǹkan tó ṣẹlẹ̀ níbi ìgbéyàwó náà tó sì ń sọ pé àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ò tọ̀nà pé èèwọ̀ ni ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n lẹ́yìn tí Lizzy sọ eléyìí ọ̀pọ̀ ènìyàn ti jáde láti fún un lésì pé kò yẹ kó tún máa tako Ìyábọ̀ Òjó ní ọjọ́ ẹ̀yẹ ọmọ rẹ̀. Ẹ̀yin ẹ gbọ́rọ̀ lẹ́nu Lizzy Anjorin kẹsì jẹ́ ká mọ ohun tẹ́yin rí sí ọ̀rọ̀ yìí ní comment section. Tí mo bá ń ṣe ìgbéyàwó fún Florida lénìí, èèwọ̀ òrìṣà ni kí ọkùnrin tó ti bá mi ní nǹkan pọ̀ kó dúró sí ibẹ̀. Nínú ilé wa, má jẹ́ kí n go deeper, kò dáa. Kí ló dé tẹ́ ṣe name drop MC Olúọmọ? Even ká sọ pé gbogbo àgbáyé sọ̀rọ̀ nípa MC Olúọmọ Tósìn, ó rí pé avenue ní fún yín láti avoid orúkọ yẹn kó má ní í ṣe pẹ̀lú ọmọ yẹn at that moment. Avenue dẹ̀ ni nǹkan tẹ́lẹ̀ ń ṣe tó jẹ́ nǹkan ayọ̀ kí nǹkan yẹn kó jẹ́ ọ̀nà fún ìyá bàbá àti ọmọ tó ń ṣe nǹkan gangan. Gbogbo àwọn alábàáṣepọ̀ ìyá ọmọ èèwọ̀ ni. Why tẹ́ yín ṣe báyìí náà? It's so beautiful to watch. And then I remember, she be Auntie Lizzy Anjorin. Auntie Lizzy Anjorin, she said, the father will not come. The father will not. Ṣé o lè provide ibi tí mo sọ pé the father will not come? Tosin, mo ní pé ṣé o lè provide evidence tí mo ní pé the father will not come? Àbí ẹ kàn mọ̀ọ́mọ̀ target brand mi nítorí new project mi? It's a question. Tosin, are you guys happy deep down or ẹ ń fi party yẹn ṣe avenue láti bà yé àwọn èèyàn jẹ́ tó jẹ́ soft target mi? It's a question. Ṣé mo ẹ kọ̀ déédéé jókòó Lizzy dẹ̀ sọ pé bàbá yẹn ò ní wá? Then can you provide a video níbi tí Lizzy ti sọ pé bàbá ẹ ò ní wá? Party gangan lẹ ń ṣe àbí ẹ sá sí abẹ́ party ẹ ń bà yé àwọn èèyàn jẹ́ as usual bẹ́ẹ̀ ṣe máa ń ṣe? Is a question. Mo kàn ń béèrè ni o, àwọn analysis lèmi máa ń ṣe. Ṣé àwọn analysis lèmi máa ń ṣe? Tosin, ṣé o lè provide video yẹn ibi tí lè sọ pé bàbá yìí ò ní wá? Ẹlẹ́ẹ̀rí mi wọ́n lè fọ opportunity yẹn wá bàbá ọmọ lọ. Kí ló dé tẹ̀yin ṣe sọ pé ẹ̀rí mi? Ṣé èmi rí yín bí nǹkan ayọ̀ tèmi rí lẹ ṣe expect mi bí nǹkan ayọ̀ yín? Ṣé tòótọ́ lẹ ń ṣe party àbí ẹ kò fi avenue yẹn ẹ fi ń bà yé àwọn èèyàn jẹ́? Ṣé o mọ̀ wípé social media ó máa ń darí àwọn èèyàn ni? Àwọn ò ní gbà kẹ́ bà yé àwọn ọ̀dọ́ jẹ́, a ní gbà kẹ́ bà yé àwọn èèyàn jẹ́. Bẹ́ẹ̀ ṣe ń lọ kèmí á máa tu. Wá rí pé nígbà tí mo joyè tí mo ṣe party l'Oriental, mi ò nídìí àti di àwọn èèyàn síta láti máa wúrú ìwà tẹ́ ń wù torí pé party tí mo ṣe it is not a target láti mú anybody wálẹ̀. If truly tẹ́ ẹ bá ṣe nǹkan tẹ́ ẹ dẹ̀ mean well fúnra yín tí ò ń ṣe pé fẹ́ fi party yẹn bá yé aláìṣẹ̀jẹ́, so why are you lying? Ṣé o di analysis ni? Jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ, mo sọ fún ẹ the last time, má tún sọ fún ẹ. Torí pé o máa ń ṣaburú fún mi kò mean pé mo máa ṣaburú padà fún ẹ. Sórí iṣẹ́ aburú ṣíṣe Ọlọ́run ló máa ń fi rán yàn.
wàá rí pé in history mi ò dúró sí public domain rí kí n sọ pé lágbájá kan máa lọ ẹ̀wọ̀n ní sẹ́ẹ̀. ṣo notice mi wàá rí wípé mi ò ní dúró wípé àfi kí èèyàn kan kó kú sẹ́ẹ̀. wàá rí pé o ò rí mi ní public domain rí kí n wá ní pé wọ́n lọ ń fi òkú ọmọ ọlọ́mọ gbowó without the father consent. tó bá wá wò mí wàá rí pé mi ò kí ń dá sọ̀rọ̀ family oní family. The only thing tẹ́mi máa ń ṣe ni pé mo máa ń polówó ọjà mi. mo máa ń fẹ́ kí Yorùbá ṣe nǹkan dáadáa, mo máa ń fẹ́ kí Yorùbá ṣe rere, mi ò kí ń fẹ́ kí Yorùbá kọ́ left out. Tósìn tó bá wo history mi, I've been a class captain láti kékeré. ṣó mọ̀ mí ní class captain, olùdarí, representative, and it takes someone tó ní ìgboyà àti inú tó dáa láti lè darí ènìyàn. It takes ẹni tó ní foresight before you can be a leader. ṣó mọ̀ pé being a class captain bí ìgbà tó gbé títí ẹlẹ̀ tó fi gbọ́ téèyàn ni. tá bá rí ẹ̀dá tó jẹ́ class captain tó máa ń ṣe adarí, olórí, you cannot call such person a bitter person. kò kí ń ṣe ẹni tó di adarí ní political society o, ẹni tó ti jẹ́ adarí láti kékeré. ìtumọ̀ ẹni pé Lizzy Anjorin jẹ́ ẹ̀dá tó máa ń gbé tiẹ̀ lẹ̀ fi ṣe dáadáa fún àwọn ènìyàn. mo sì ní àwọn tá jọ lọ sí yunifásitì tí n bá ṣe aburú kan fún kan rínú wọn, wọ́n á ti wá gbẹ́nu sí mic. mo láwọn tá jọ lọ sí Federal Poly Láró tí n bá ṣe aburú fún wọn, wọ́n á ti gbẹ́nu sí mic. mo láwọn tá jọ lọ sí College of Education, mo láwọn tá jọ lọ sí secondary school, mo láwọn tá jọ lọ sí primary school. Then being a class governor right from primary school, secondary, College of Education, Polytechnic, University, it means Lizzy Anjorin is a born leader. So báwo ló ṣe rò pé ẹ̀dá tá a dá pé born leader ní nature á wá suddenly á wá di demon bíi titi yín tẹ́ ẹ máa ń pa ènìyàn, tẹ́ ẹ máa ń bayé ènìyàn jẹ́, tẹ́ ẹ máa ń ṣe aburú fún àwọn èèyàn. My personality can never switch to your personality. Personality tí yín tẹ́ bá wò láti kékeré, ẹ blame àwọn òbí yín fún ìjákulẹ̀ yín, ẹ blame àwọn ìyá yín fún ìjákulẹ̀ yín, ẹ blame àwọn bàbá yín, ẹ tún fi wọ́n ṣẹ̀sín. Lizzy Anjorin ò ṣerú ẹ̀ rí. ẹ blame àwọn tẹ́ ẹ ti bímọ fún rí àbí tó ti bímọ fún yín rí fún ìjákulẹ̀ yín. wàá rí pé Lizzy Anjorin ò ṣerú ẹ̀ rí. tó bá wo personality mi, kò kí ń ṣe nǹkan ten paint for society. And mo dúpẹ́ lọ́dọ̀ náà pé àwọn èèyàn gidi tó gbé owó dání tó ń patronize mi, wọ́n mọ̀ pé èèyàn gidi ni mí. wàá rí pé ijọ́ tí mo ti ń ta ilẹ̀, tí mo ti ń ta gold, tí mo ti ń ta aṣọ, mi ò dé police station rí, customer kan kò call me out rí. mo dẹ̀ move from glory to glory. ìtumọ̀ ẹni wípé personality mi is a pure personality that builds. ṣó ti yín, personality ti yín is a personality that go extra mile to destroy. ṣó yẹ tó sìn téèyàn bá jókòó jẹ́jẹ́ kí ló dé tí n bá ṣe party, kí ló dé tí ma sọ pé mi ò rí Dangote ní party mi, ṣé mi lọ sí party Dangote rí. ohun tó bá ti mú yín tẹ́ bá ti ń dárúkọ ẹni tẹ́ ẹ̀ kí kú oríire rí pé kó wá kí yín kú oríire, definitely ẹ ṣe àjọyọ̀ nítorí pé ẹ ṣe àjọyọ̀, ẹ ń ṣe kinní yẹn nítorí pé ẹ fẹ́ fi ba ayé èèyàn kan jẹ́ ni. This is an analysis. kò dé ń ṣẹ̀yìn nìkan lẹ́ ń wúrú wà báyìí, anírú yín káàkiri nínú ìdílé kọ̀ọ̀kan, anírú yín nílé iṣẹ́. How can you bring down someone tó ń bá àwọn èèyàn kọ́lé tí ò dé police station rí, ó ń bá àwọn èèyàn ralẹ̀ kò dé police station rí, ó ń ta ilẹ̀ bí ilẹ̀ ṣe jẹ́ business tó wà delicate tó kò dé police station rí, ó ń ta gold kò dé police station rí, ó ń ta diamond kò dé police station rí, ó ń ta aṣọ kò dé police station rí, ó ṣe class rep wọn impeach ẹ rí, ó ṣe honourable wọn impeach ẹ rí, ó ṣe senator wọn impeach ẹ rí. Tósìn ẹ lè sọ fún wa pé ẹni bí nírú ẹ̀dá bẹ́ẹ̀, ẹ̀yin gangan lẹ́ni bí tẹ́ envy personality ẹni yẹn. torí pé in history ẹ̀yin ò lọ sí school, Lizzy Anjorin lọ school. ẹ̀yin ò kọ́ṣẹ́ ọwọ́, Lizzy Anjorin kọ́ṣẹ́ ọwọ́. ẹ̀yin ò ṣòwò jèrè, Lizzy Anjorin ṣòwò jèrè. ẹ̀yin ò ṣe sinimá kẹ́ làlùyọ,
Lizzy Anjorin blockbuster ni kò bá jẹ́ fíìmù 1000 ní Lizzy ṣe ayé máa gbọ́ ọ̀run máa mọ̀ so tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń paint Lizzy yẹn ni Lizzy rí so how come kí ni weapon tó jẹ́ secret behind success Lizzy Anjorin is a question. We have the youth in the society. Mo understand pé ti báyé gbogbo àwọn youth yẹn jẹ́ because Nigeria of today fẹ́ lè rí any youth tí ó lè dánú rò ẹ ti bà ọpọlọ wọn jẹ́ pẹ̀lú ète àti irọ́ wá rí pé nígbà tí mo ṣèkómọ ní Florida mo bímọ mi sí Florida l'Amẹ́ríkà mi ò rí ìkómọ yẹn soft target pé mo fẹ́ fi mú yàn wálẹ̀ mo tún ṣe ìkómọ ní Florida mo ṣe ní New York wá rí pé mi ò tag àwọn èèyàn tí mi ò celebrate rí pé kán wá celebrate mi because tí bá ti ṣe bẹ́ẹ̀ yẹn mo ti subject wọn fún bully definitely kò ṣe pé bóyá mo fẹ́ ṣe party mo kọ̀ kó èèyàn jọ nítorí pé mo fẹ́ mú ẹni yẹn wálẹ̀ ni plus má gbàgbé wípé àwọn ọ̀rọ̀ tẹ̀ ń pa yìí kò ń ṣe Lizzy Anjorin nìkan ló ń rí yín a lot of prominent personality ni wọ́n ń rí yín bí ẹni aburú òun ló fi jẹ́ pé kò sí business ẹ lè gbé kalẹ̀ nobody is going to patronize you because àwọn èèyàn mọ̀ pé táwọn bá bá yín dòwò pọ̀ ẹ ti ní àrékérekè àti ọgbọ́n tẹ máa fi ń ba ayé àwọn èèyàn jẹ́ this is a simple analysis. tó sì mọ̀ ń gbọ́ ẹ o. The father is out of their life that they will go and beg MC Muslim. They are not just bullies, they are killers. These people commenting, they are not just bullies. Nígbà tí Mohbad ń ṣe wọ́nranwọ̀nran, tí Mohbad tó sọ pé tóun bá kú, gbogbo tí Mohbad ń bẹ ọ̀gá ẹ̀, these people are behind it. Òun lẹ ṣe rí pé trip tí Mohbad lọ, wọ́n cover trip yẹn dọ́là. Wọ́n sọ kankan pa trip tí Mohbad lọ. Wọ́n sọ kankan pa. Tosin, ṣó ní fídíò láti back point ẹ àbí ìwọ náà kàn mọ̀ọ́mọ̀ sọ nítorí wípé bẹ́ẹ̀ ṣe máa ń target àwọn èèyàn nìyẹn is a question mo ń gbọ́. MC Olúọmọ àbí tí mi ní MC Olúọmọ to come and do the father for her. ṣé o lè provide àwọn videos ọ̀rọ̀ tó sọ èyí Tosin so Tosin irú àwọn concept yìí náà ni àwọn nǹkan tẹ́ ẹ pò pọ̀ nígbà tí Mohbad wà láyé mo ní pé irú àwọn concept yìí náà lẹ pò pọ̀ Tosin ó mọ nǹkan tí mo ṣe láìkẹ́ ìdíṣẹ́ ẹni láti mọ ni lọ́lẹ̀ mo láìkẹ́ wípé ó fún mi ní point láti buttress point mi wípé ẹ máa ń kóra yín jọ ẹ máa ń parọ́ ẹ máa ń ṣaburú ẹ máa ń ṣèkà tí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá tó dẹ̀ ti lose àwọn ọmọ ológo látàrí aburú tẹ̀ ń ṣe but the government and Nigerians they did not pay attention but thank God for analysis Lizzy Anjorin wá rí pé analysis Lizzy Anjorin ó really help Naira Marley àti Sam Larry wá rí pé analysis Lizzy Anjorin ní bí kéèsì Mohbad ṣe ta kókó tó nígbà tí Lizzy Anjorin bẹ̀rẹ̀ analysis wá rí pé gbogbo ẹ̀ tú ojú ká so now you Tosin gbogbo allegations yìí if you can provide the video if you cannot provide the video ajẹ́pọ̀ buttress point mi ni ṣé mo tẹ̀lé yín lọ́dọ̀ MC ṣé mo mọ̀gbà tí MC ń gbalé fún yín àbí mo mọ̀gbà tí MC ń gbó késébé ṣé mo mọ̀gbà tí MC ń rà títí tí wọ́n ra TV àti ṣíbí ṣé mo mọ̀gbà ṣé mo tẹ̀lé yín lọ ṣé dandan ni kẹ́ ẹ name drop àwọn èèyàn ẹ lè ṣe nǹkan in peace without attaching. You see, when you think you want to trend, you are not trending, you are destroying yourself further. Shatie, when you think you want to trend, you are not trending, you are destroying yourself further. Tosin, I need láti lọ bully MC as if ite ṣe London Gistlover ò tó. Gistlover máa bully MC títí. MC Olúọmọ ti wà láyé ààrẹ. Why do you have to bring MC Olúọmọ? Why do you pay any láti máa name drop àwọn èèyàn? Ṣé káyé lè dáwó fún yín ni? Àbí káyé lè gbọ́ yín? Àbẹ́ fi ń ra pity? Àbẹ́ ń derive joy nínú ẹ̀? I don't know. Because jẹ́ kí n sọ fún ẹ, àpọ́nlé ò sí fóbìnrin.
kó jókòó kọ́mọ ẹ̀ jókòó kí ẹgbẹgbẹ̀rún àlè wá jókòó èèwọ̀ ni nílẹ̀ Yorùbá. Tosin, you don't get. Èèwọ̀ ni fóbìnrin tó bá sí nílé ọkọ mọ́ kó sì máa jẹ́ orúkọ ọkùnrin yẹn lọ. Ení èèwọ̀ àti tàbú ni kó jókòó kí ọmọ ẹ jókòó kí àwọn àlè tó ti gun orí ẹ kán wá sùn lọ ní the same circle. So àwọn ìrìn àjò kan wà tóbi bá rìn èèyàn ò gbọ́dọ̀ gbé wá síbi tí ọmọ bá wà, torí pé tá a bá pe orí ajá máa porí ìkòkò tá a fi sè é. If truly you want happiness, tó bá jẹ́ pé nǹkan tẹ́ ń portray lẹ́ ń sọ nípa ọmọ tó ń ṣègbéyàwó, kí ló dé tẹ́ ẹ ṣe ń dárúkọ àwọn tí ìyá ẹ ti bá ní nǹkan pọ̀ rí lọ́rẹ̀ẹ́? Kí ló dé tẹ́ ẹ ṣe ń dárúkọ wọn níbi nǹkan tí ọmọ yẹn tó ti ń ṣe nǹkan ayọ̀? Who is the enemy of ẹ̀yin ara yín? Tó bá wo analysis mi dáadáa wá rí pé ẹ̀yin gangan ni ọ̀tá ara yín, torí pé mi ò tí ì rẹ́ anybody ní Nàìjíríà tó máa ń dá sọ̀rọ̀ yín, àbí tó máa ń drag yín, àbí tó máa ń ba ti yín jẹ́, àbí tó máa ń tú àṣírí yín. Fúnra ara yín lẹ máa lọ gbé àṣírí yín wá. Tí mo bá ń ṣe ìgbéyàwó fún Florida lénìí, èèwọ̀ òrìṣà ní kí ọkùnrin tó ti bá mi ní nǹkan pọ̀ kó dúró sí ibẹ̀ nínú ilé wa.